ǹjẹ́ a máa kú dédé àsìkò yìí ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lágbára ọlọ́run àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ wá. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹni tó jẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn àti agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Fẹ́mi Fálànà òun máa ń ló ti bu ẹnu àtẹ́ lu ìwà kan tó ń ti ìgbésẹ̀ kan eléyìí tí alákòóso fún olúlu orílẹ̀‐èdè wa Nàìjíríà wò Nyesom Wike lórí bó ṣe ń da ilé wó lulẹ̀ tó tún jẹ́ pé ó tún fún àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ìdájọ́ ó fún wọn ní ọkọ̀ bọ̀gìnì tó ń ti ilé gbígbé ó ní bó ti ń pa àwọn èèyàn kan lẹ́kùn ní dùn àwọn èèyàn kan nínú lélẹ́yìí tó sì jẹ́ wípé pẹ̀lú bó ti ń pín ọkọ̀ fún àwọn agbẹjọ́rò yìí tó ń ti àwọn adájọ́ náà tí wọ́n wà ní ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí àti ilé àtọkọ̀ tí ń fún wọn. Fálànà sọ wípé kò bó òfin mu bẹ́ẹ̀ sì ni kò bá jùmù ó ní kò sí lábẹ́ òfin rárá wípé tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo làwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ìdájọ́ ti ìjọba àpapọ̀ lẹ̀ yìí nílò ilé tó ń ti ọkọ̀ ni wọ́n ní ó yẹ kó gba iwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà kọjá àwọn ni wọ́n jíròrò lórí rẹ̀ tí wọ́n yóò sì gbé ìgbésẹ̀ tó ń ti àwọn ìgbìmọ̀ tí wọ́n yóò gbé kalẹ̀ láti gbé ìgbésẹ̀ ọ̀hún yàtọ̀ sí eléyìí tí gómìnà kan tẹ́lẹ̀ rí tó jẹ́ alákòóso olúlu orílẹ̀-èdè yìí tó ń wù èyí tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ èyí tó kù díẹ̀ káàtó. Nyesom Wike èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ló ti wù ìdí rèé tí Fẹ́mi Fálànà tó ṣe bu ẹnu àtẹ́ lu ìwà náà tó sì sọ wípé wọ́n pe àkíyèsí rẹ̀ sírú àwọn nǹkan wọ̀nyí kó má bàa ṣe bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí Fálànà ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lásìkò èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò òun ló ti sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. ẹ̀wẹ̀ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike òun máa ń ló ti sọ wípé kò sí àyè fún Àtíkù Abubakar mọ́ láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tí yóò bá fi di ọdún 2027. Nyesom Wike tó tẹnu bọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ àná nílùú Àbújá ló sọ di mímọ̀ wípé bẹ́ẹ̀ bá wo Àtíkù dáadáa wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti gbé àpótí ìbò tó ń fìdí rẹmi sí ọwọ́ àwọn alátakò akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń du ipò ààrẹ ọ̀hún. Ó ní ní báyìí àṣedànù ò sí mọ́ ara tí wọ́n fi máa ṣe àṣedànù ó ní àwọn ti yọ kúrò nítorí wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí bí Àtíkù Abubakar bá lè jáde lọ́dún 2027 ó ló ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú PDP kó má sí ìrètí fún wọn lọ́jọ́ iwájú mọ́ láti dé ipò ààrẹ ó ní nípa ìdí èyí ó ní ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi wò ó wá ní gbogbo ẹnu lòun fi sọ wípé Àtíkù Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ò ní fún láàyè láti díje dupò ààrẹ. Wọ́n ní kẹ́ wo àpẹẹrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ní Donald Trump èyí tó jẹ́ wípé ńgbà tó padà wá wípé òun fẹ́ díje dupò ààrẹ ó ní púpọ̀ nínú àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé ó ṣe gbá ó ṣe ẹ̀yìn wọn láwọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn olùgbé ibẹ̀ ni wọ́n fi ọwọ́ ara wọn yan ẹni tí wọ́n fẹ́ sí ipò tó sì wọlé lẹ́ẹ̀kan sí i. Wọ́n ní gbogbo ìgbà tó ń bẹ lórí ipò ààrẹ àwọn ará orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n sọ wípé Àtíkù Abubakar ó jẹ́ pé ní ìgbà tí Donald Trump tó ń bẹ lórí ipò ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún ni wọ́n sọ wípé Donald Trump ẹni ibi ni kì í ṣènìyàn gidi láwùjọ àti wípé ètò ìṣèjọba rẹ̀ kò tẹ́ àwọn lọ́rùn léyìí tó lọ ọdún mẹ́rin tó sì kúrò ńbẹ̀. Wọ́n nígbà tó padà wá ní ọdún 2024 yìí wọ́n láwọn èèyàn tó ń bu tẹ́lẹ̀ náà ni wọ́n tún padà fi ìbò wọn gbé wọlé wọ́n ní tàtíkù ò rí bẹ́ẹ̀ látọdún tó ti ń díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tó ń gbà jáde kò sí ọjọ́ kan tó fi wọlé rí wọ́n ní nípa ìdí èyí àwọn ò ní fún Àtíkù Abubakar láàyè gẹ́gẹ́ bí Nyesom Wike ti sọ
kò ní sí ààyè fún ẹgbẹ́ òṣèlú PDP láti jáde dupò ààrẹ mọ́. Bí ó bá dupò ààrẹ kó gbanú ẹgbẹ́ òṣèlú míì lọ. Nyesom Wike tó sọ ọ̀rọ̀ náà fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀jẹ́. Ó ní ẹni tí ó bá òun ṣẹ̀rí ọ̀rọ̀ yìí onítọ̀hún gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí eléyìí tó dájú wípé ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP yóò fa ọmọye míì sílẹ̀ gẹ́gẹ́ bí Nyesom Wike ti sọ̀rọ̀ náà nílùú Àbújá nírọ̀lẹ́ àná. Ìjọba ìpínlẹ̀ Èkó àwọn mà ní wọ́n ti fi ọwọ́ òfin mú ó kéré tán àwọn ọ̀dọ́ langba èyí tó ń fi ẹsẹ̀ gbálẹ̀ káàkiri tó ń ti àwọn ìwà iṣẹ́ ibi èyí tí wọ́n ń wù láwọn òpópónà gbogbo pàápàá jù tí ó bá fi dọwọ́ alẹ́ mọ́ òru ní ìpínlẹ̀ Èkó. Àwọn eléyìí bíi mẹ́rìnlé ní 90 ọ̀hún tí wọ́n fi ọwọ́ òfin mú ní ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ omi àti àyíká ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab ló fi sórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé pẹ̀lú àwọn ìpèníjà eléyìí tí àwọn ènìyàn rí látọwọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀dọ́ yìí èyí tó jẹ́ wípé ọ̀sán ẹnikẹ́ni tó bá hùwà ibi lọ́sàn-án wọ́n gbà lérò wípé ọwọ́ òfin yóò mú ṣùgbọ́n ọmọ òru là á ṣèkà ẹni fọ̀sán ṣèkà ní farare lọ o. Wọ́n ní báyìí àtòru àtọ̀sán eléyìí tí àwọn ìgbìmọ̀ ìṣàkóso ètò ìṣèjọba àti àwọn tí wọ́n ń gbógun tiwa ìbàjẹ́ tí wọ́n fi rìn káàkiri ló fún wọn láǹfààní láti mú àwọn ọ̀dọ́ langba náà léyìí tó sì jẹ́ wípé púpọ̀ àwọn nǹkan ibi ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí Tòkunbọ̀ bó ti sọ ọ̀rọ̀ náà ó ní lára àwọn ohun ìjà olóró tí wọ́n ká mọ́ àwọn ọ̀dọ́ ọ̀hún pàápàá lù lójú àwọn òpópónà reluwé àti abẹ́ àwọn afárá gbogbo ní agbègbè Agége Pen Cinema ńbẹ̀ láti rí àwọn ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ oògùn abẹ́dígọ̀gọ̀ ọ̀bẹ ìléwọ́ àti àwọn oògùn olóró èyí tí wọ́n fà tí wọ́n mú èyí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Tòkunbọ̀ Wahab tí ṣe alámòjútó náà sọ di mímọ̀ wípé pẹ̀lú àwọn ìpè lemọ́lemọ́ tí àwọn ará ìlú àti ẹ̀sùn tí wọ́n fi ń sùn sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó òun ló ṣokùnfà náà láti rí àwọn ọ̀dọ́ ọ̀hún mú o ní agbègbè Pen Cinema ní ojú irin àti abẹ́ afárá ètò wà ní Agége Pen Cinema lọ sí ọ̀nà Fágbà lọ́hùn-ún ni wọ́n ti rí àwọn ọmọ ọ̀hún mú. Wọ́n ní iṣẹ́ tí ń lọ o láti parí iṣẹ́ wọn ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn yóò tàrí wọn lọ ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo. Bàbá kan rèé ẹni ọdún 64 òun mà ló ti rí ẹ̀wọ̀n gbére he látàrí ìwà kò tọ́ kan tó wù pẹ̀lú ọmọdébìnrin ọmọléńjeléńje tí ń ṣe ọmọ ọdún 11 lára àwọn ọmọ alábàágbé rẹ̀ nínú ilé o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ilé ẹjọ́ kan tó kalẹ̀ sílùú Ìkẹjà èyí tó ń rí sí ìwà ìbàjẹ́ àti àwọn ìwà búburú mìíràn tó fi mọ́ fífọwọ́ àbùkù kan àwọn ọmọdé àti obìnrin láwùjọ èyí tó wà nílùú Ìkẹjà ló ti ju ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí orúkọ rẹ̀ tí wọ́n fi léde Lateef Dúrójayé o tí orúkọ rẹ̀ ń jẹ́ Dúrójayé ló ti wà nínú ọgbà ẹ̀wọ̀n fún ọdún gbére tí ó ti lo dáúlà rẹ̀ pé o. Wọ́n ní ọdún 2019 ọjọ́ 6 oṣù kejìlá lọ́jọ́ àkọ́kọ́ tí ọ̀gbẹ́ni Lateef Dúrójayé tí yóò farahàn nílé ẹjọ́ lọ́dún náà lọ́hùn-ún èyí tó tún jẹ́ pé nígbà yóò di nínú oṣù kẹjọ ọjọ́ 5 ọdún 2021 ó tún fi ara hàn nílé ẹjọ́ èyí tí wọ́n sún ẹjọ́ rẹ̀ lọ́bọ̀. Wọ́n nígbà òde nínú ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2021 ni wọ́n da ẹjọ́ náà nù sí ẹ̀gbẹ́ kan ṣùgbọ́n wọ́n tó ẹjọ́ ọ̀hún gbé dìde dúró ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2022 láti náà ni wọ́n ti ń fa ẹjọ́ ọ̀hún nílé ẹjọ́ o. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní adájọ́ àgbà ilé ẹjọ́ náà tó wà nílùú Ìkẹjà adájọ́ Rahman Oshodi òun ló korò ojú sí ìwà ọ̀gbẹ́ni ọ̀hún tó sì ní ìwà ẹranko gbà lówù. Báwo ni bàbá ẹni ọdún 64 yóò ṣe ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọléńjeléńje alábàágbé rẹ̀ obìnrin ọmọ ọdún 11 wípé ẹni bá ti wù kan tí ò yóò rí o. Nípa ìdí èyí ó ní pẹ̀lú òfin àti àgbékalẹ̀ ilé ẹjọ́ náà nípa òun ju ọ̀gbẹ́ni Lateef Dúrójayé kó máa lọ rèé jayé rẹ̀ nínú ọgbà túnṣe
títí láéláé kánrin kése tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ wípé ibẹ̀ ni ó ti lo dáúlà, èyí yóò sì máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ènìyàn tó fẹ́ wu irú ìwà búburú bẹ́ẹ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan náà àwọn gbajúgbajà òǹkọrin ilẹ̀ yìí, Charles Oputa, tí gbogbo yàn mọ̀ sí Charlie Boy, òun máa ló ti sọ ìrírí rẹ̀ ní ìgbà tó ń bẹ ní ọmọ ọdún 12, ọmọ kékeré lọ́dún náà lọ́hùn-ún. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní tí wọ́n bá ní wọ́n fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ léjeléje obìnrin, ó ní kì í ṣorí obìnrin nìkan, ó ní àwọn obìnrin náà wọ́n máa fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ léjeléje tí ń ṣe ọkùnrin o. Ó ní obìnrin kan tó jẹ́ òṣìṣẹ́ àwọn tí máa ń bá àwọn mójútó ilé, mójútó àyíká àti ilé ìdáná, èyí tí wọ́n gbà ní ìgbà tí àwọn ń bẹ ní kékeré. Ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú òun. Gẹ́gẹ́ bí Charlie Boy ti sọ̀rọ̀ náà, ó lóun wà lọ́mọdékùnrin ọmọ ọdún 12 lọ́dún náà lọ́hùn-ún. Ó ní látara ìwà kò tọ́ tí obìnrin alábàáṣiṣẹ́pọ̀ àwọn yìí tó ṣe fún òun ló fún òun ní àrùn gonorrhea, èyí tóun sìn káàkiri lọ́dún náà lọ́hùn-ún kó tó di wípé òun rí ọ̀nà àbáyọ. Ó ní gẹ́gẹ́ bí ọmọdékùnrin, òun ò tí ì mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sí òsì, òun rí kinní ọ̀hún béèrè ọmọdé lásán tí ìyá náà tó ń wù fóun ni o, láláìmọ̀ wípé àkóbá làǹlà ni ó ṣe fún òun, ṣùgbọ́n orí kò òun yọ wípé nípa ìdí èyí tí wọ́n bá ní àwọn ọkùnrin àgbàlagbà wọ́n ṣe yùnkẹ́yùnkẹ́ onítìpátìkúùkù pẹ̀lú àwọn ọmọ léjeléje obìnrin. Ó ní bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà obìnrin náà wọ́n máa ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú àwọn ọmọ léjeléje tó jọ́kùnrin, eléyìí tó sì jẹ́ wípé ìjọba àpapọ̀ àti àwọn ìtọ́rọ̀ kàn wọ́n nílò láti ṣe àmójútó rẹ̀ dáadáa kí wọ́n sì máa fi ọwọ́ òfin múrúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ èyí tó bá wùwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọ léjeléje ọkùnrin. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ pàdé wa tó bá tún di ìgbà míì. Mo gbà á ládùúrà wípé síwájú ìgbà náà ìbànújẹ́ kò ní ráyè lọ́dẹ nìkọ̀ọ̀kan wa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.